Cherry cyberspace ni wọ́n ń pè bíbáyìí. Black app, precisely media. Nípa ọ̀rọ̀ ọmọ tí ó blaspheme àwọn scholars wa yìí. Ọ̀pọ̀lọpọ̀ yín ni ẹ̀ ń sọ̀rọ̀ pé wọ́n fi ọwọ́ ọlá wọn fi gbá lójú. Ṣé wá rí ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ̀ ń sọ̀rọ̀ yẹn, ẹ̀yin nu Ọlọ́run nu. Ẹ sọ débi pé wọ́n gbé ọmọ ìyá wọn nínú ẹ̀sìn, inú àwọn kan wá ń dùn. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀, ọmọ tí ó wá blaspheme àwọn àfáà yìí tí ó bà wọ́n ní orúkọ jẹ́. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀, ṣé àwọn àfáà yẹn mọ̀ rí? Ṣé wọ́n jọ sọ̀rọ̀ rí? Ṣé wọ́n jọ jókòó sọ̀rọ̀ rí nípa ẹ̀sùn tó fi kàn wọ́n? Àbí ẹ mọ̀ nǹkan tí wọ́n ń pè ní ìbanilórúkọ jẹ́ ni? Èèyàn bà àwọn èèyàn lórúkọ jẹ́ lásìkò tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ lọ́wọ́, tí wọ́n ń pe bandit lọ́tún bandit lósì. Ó wá kó àwọn scholars, wọn ò tún ṣe èèyàn kékeré láwùjọ, ó kó wọn síwájú ẹ̀, ó dẹ̀ ń sọ pé kí wọ́n lọ arrest wọn, kí wọ́n bi wọ́n, àwọn lọ́mọ̀ nípa nǹkan yẹn, ṣebí nǹkan tí wọ́n ti ń pèpè fún ni. Ìbanilórúkọ jẹ́ tó ga. Ìwọ tó wá ń ba àwọn èèyàn lórúkọ jẹ́ yìí, o ò jámọ́ nǹkan kan, o ò ní èèyàn kankan tó lè dúró fún ẹ. Àbí bóyá o ní evidence nǹkan tí ò ń sọ lọ́wọ́. Ṣé wá rí nípa àwọn ọmọ ìyá wọn tí wọ́n ń sọ yẹn, àbí kí n tó tẹ̀ lọ sọ́dọ̀ àwọn ọmọ ìyá wọn. Agbodegba àwọn ẹlẹ́bọ ni ọmọdé yìí náà. Kò represent Islam gidi. Nígbà tí ó post fídíò yẹn, gbogbo àwọn ẹlẹ́bọ pátápátá wọ́n ń gbé dànsákì fún ni. Kò mọ̀ pé àwọn bàbá tó ń gbé síwájú yẹn, àwọn ọmọ ìyá òun ni nínú ẹ̀sìn, kó tó máa ṣèyẹpẹrẹ wọn, kó tó máa bà wọ́n lórúkọ jẹ́. Ṣé ẹ ṣe làákàyè pẹ̀lú nǹkan tẹ́ ń sọ ni? Ẹ mọ̀ tí ìbanilórúkọ jẹ́. Ẹ wá sọ pé àwọn ọmọ ìyá wọn kan wọ́n fi wọ́n rẹ́rìn. Ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́. Èmi tí mo jókòó síwájú yìí, mo pè sákìyèsí ni. Mo ní ẹ represent Islam dáadáa. Ẹ ń tàbùkù ẹ̀sìn tẹ́ ń pè pé ẹ ń ṣe ni. Ẹ máa pe àwọn ọmọdún àwọn èèyàn tó bá ti wá sókè, ṣé wọ́n tẹ̀lé ṣẹ̀ríà? Tó bá ní wọn tẹ̀lé ṣẹ̀ríà, á ní táwọn yẹn bá láwọn tẹ̀lé ṣẹ̀ríà, á ní ṣo lè bá ọmọ ọdún 9 sùn. Wọ́n wá ń ṣe ìyẹpẹrẹ ànábì lórí péjì wọn torí pé wọ́n fẹ́ tako ṣẹ̀ríà. Mo wá pè wọ́n ṣàkíyèsí pé nǹkan tẹ́ ń ṣe yìí kò bójú mu, láì bú wọn, láì tàbùkù wọn. Wọ́n máa lọ gbé picture mi ni àti nọ̀kíbù wọ́n fi ń ṣe live, kó tó di pé wọ́n jí mi lójú oorun pé àwọn lágbájá kan ń ṣe nǹkan báyìí. Mo fẹ́ wọ̀ pé mùsùlùmí sí mùsùlùmí, bí mo ṣe gbé picture ya wọn nìyẹn. Ṣé wọn ò mọ̀ pé ọmọ ọ̀yá ni wá, kó tó máa gbé picture ọmọ ọ̀yá mùsùlùmí, kó tó máa ṣe yamayama? Àwọn ẹlẹ́bọ wá ń gun ọ̀dọ̀ wọn, wọ́n ń sọ̀rọ̀ sẹ́mi àti nọ̀kíbù. Ọmọ ọ̀yá ẹ̀sìn nìyẹn o. Àwọn Jésù òyìnbó náà, oríṣiríṣi àwọn èèyàn, gbogbo àwọn ẹlẹ́bọ wá ń wá, kódà wọ́n tún fi mí pa owó. Gbogbo àwọn tí wọ́n ń ṣe gbogbo kinní yẹn, ṣèbínú wọn ń dùn dá moment ni. Ẹ̀yin jákujàku tẹ wá bọ́ta tẹ́ ń sọ̀rọ̀ yìí sìn pé àwọn mùsùlùmí terrible. Ṣé ẹ mọ̀ pé ọmọ ìyá kan náà ni wá nínú ẹ̀sìn? Kẹ́ tó máa ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn. Ẹ wá fún àwọn, wọ́n ní tí aláǹgbá ò bá la ẹnu àbí kinní kan, ògiri ò lè wọbẹ̀. Ẹ wá ń pariwo nísìn. Ṣé ò ń ṣe pé orí yín gbálẹ̀? Àwọn bàbá oníbàbá tí ò mọ̀ rí, ó wá fẹ́ ṣe ìbanilórúkọ jẹ́. Ó mọ̀ kan tí wọ́n ń pè ní ìbanilórúkọ jẹ́. Ẹ wá ń sọ pé ó fẹ́ ṣèyàwó. Ẹjọ́ ṣé tó bá fẹ́ ṣèyàwó kó jẹ́ kó forí ẹ̀ pamọ́. Àbí ẹ̀yin tẹ́ ti wà lórí mídíà kóhun tó dé, ṣé ẹ̀yin ṣerú nǹkan tó ṣe yẹn? Ṣebí wọ́n lọ gbé wọn wá ní kó wá máa fèsì àwọn ọmọ ìyá wọn. Wọn ò kọ́yàn lẹ́sìn náà. Ẹ lè bá ọ̀rọ̀ ẹ̀sìn kankan lẹ́nu wọn. Bí kò máa sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà, àwọn ò fẹ́ ṣẹ̀ríà, àwọn ò ṣe kinní kan. Tí nǹkan yìí dẹ̀ dá yín yé. Ẹ bẹ̀rù Ọlọ́run pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń sọ. Tó bá jẹ́ pé àwọn ọlọ́pàá
wọ́n ti ń invite gbogbo àwọn tó sọ pé wọ́n mọ̀ pa bandit ni òun á máa fẹ́ là ó ti bà àwọn kan lórúkọ jẹ́ ṣé wọ́n ní kẹ́ wá máa fi mídíà kẹ́ máa fi ṣèṣekúṣe ni ṣé wọ́n ní kẹ́ máa fi mídíà kẹ́ wá máa fi ṣèbani lórúkọ jẹ́ ni tún wá help situation tó jẹ́ kẹ́ máa ṣe fídíò kẹ́ máa bẹ̀bẹ̀ lọ́sùn pé nǹkan táfà ṣe ò dáa o kọ́ bá yín ṣíjú àánú wò ó ẹ tún wá ń sọ ọ̀rọ̀ burúkú tó sọ yẹn ni o kò fẹ́ tàgì ẹ̀ ni kó má dàbí pé mò ń bu petrol lu nǹkan tó wà ńlẹ̀ ẹ ṣe làákàyè tó bá ṣi ọ̀rọ̀ sọ tó lọ dìfẹ́mù èèyàn tó bá ṣì ń wo ẹ̀ràn ni wọ́n máa gbé ẹ so kẹ́ mọ̀ nǹkan tí ẹ fẹ́ máa sọ lórí mídíà ẹni tẹ́ wá ń sọ pé wọ́n wá fọwọ́ lágbá wọn lójú yìí ṣé wọ́n dédé lọ mú nínú yàrá ẹ̀ ni mi ò understand ṣé wọ́n lọ mú nínú yàrá ẹ̀ ni ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run pẹ̀lú nǹkan tẹ́ ń sọ orí cyberspace lélẹ́yìí ò kẹ́ mọ̀ nǹkan tó ń ṣe yín.